tó lè lead into faster healing for her. To understand it. Let me give you 2 examples here. Èèyàn péyàn ẹ máa gbọ́ conversation yìí dáadáa o. Ó ní ìgbà tẹ́ ẹ kọ́kọ́ ní ọ̀gá Bello máa ní stroke mi ò process ẹ̀. Ó ní ni ó tún wá continue. Ó ní torí ẹ̀ mo fi sọ wípé ṣe ẹ láṣìírí wọn lọ́wọ́ ni ẹ imagine tó máa follow from Táyọ̀. Tó bá jẹ́ pé nǹkan tó tẹ̀lé ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Nǹkan tó burú ẹ mọ̀ nǹkan tó tẹ̀lé ọ̀rọ̀ yẹn. Ó kàn sọ pé ó ní orúkọ tán níní. Ó mì wípé tó ń bá lọ grant interview ń ta kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ó kàn gbára ta ni. And I will give you somebody that has made similar statement openly on social media. Àfáà tó wá lẹ́nu tó sọ nígbà tó ń react tó ń bú ìyá ẹ̀ àti bàbá ẹ̀. Ó wá ń react sí àgbà àfáà kan. Mẹ́wòó lákàdé ń bẹ́ ni ẹ ṣe o. Ó wá ń sọ openly. Ó ní tó ń bá tẹ̀ sí wọn lójú lágége. Ó ní ìfúnpá àwọn bàbá yẹn máa ga ni. Ó ní ìfúnpá wọn ga. Bẹ́ẹ̀ni. Mẹ́wòó láká ò dẹ̀ jáde fẹ́ nìyẹn. Kò jáde. Mẹ́wòó láká ò jáde. Alábòsí. Bọ́sì nígbà tẹ́ni yẹn ń sọ òun náà react ni. Òun náà ń wò pé wọ́n bú bàbá wọn bú ìyá òun. Ó wá fi statement yẹn ó fi react padà pé tóun náà bá react. Ó ní ìfúnpá bàbá yẹn máa ga. That is one. Let me continue in the analysis. Ó tún ní ẹ máa gbọ́ nǹkan tó ọmọ yìí sọ o. Ó ní ẹ wá ní mi ò ní collect. Let me tell you what happened in that voice note, in that phone conversation. Ó ti sọ ọ̀rọ̀ kan fún Táyọ̀. Tí Táyọ̀ wá fẹ́ gbé ọ̀rọ̀ yẹn síta. Táyọ̀ ń sọ wípé òun máa sòtítọ́ òun dẹ̀ tún máa fi tòun kún. This lady ò wá fẹ́ kórúkọ tòun appear ń bẹ̀. Ó wá ń béèrè wípé ó wá ń sọ fún Táyọ̀ pé ẹ wá lé mi ò ní collect tírú ọ̀rọ̀ yìí bá jáde síta. Ó tún wá sọ wípé àwọn ọ̀gá Bello ó ní wọ́n máa pa ohun tìran ni. Ṣé bóun ló fẹnu ara ẹ̀ sọ yẹn? Kí ló kọ́ òun? Kí lọ̀rọ̀ wo ló ń sọ? Tó rò pé tọ́rọ̀ yẹn bá jáde Táyọ̀ wá ń bá cover wípé òun máa sọ pé church ló ń ti gbọ́ ibi tó ń lọ ní church ló ń ti gbọ́ ọ̀rọ̀ yẹn. The reason why ìtọ́mọ yìí fi lọ record ni pé ó fi overtake ni. Ó ti sọ̀rọ̀ kan sí Táyọ̀ lọ́wọ́. Ó wá ń wò wípé kóun náà gbọ́ ti Táyọ̀ kóun gún dání so that at least òun máa wà guided and he will be able to represent 2 sides. Ó tún padà bọ̀ fún family ọ̀gá Bello tó bá ṣọ́ra fún. Guaranteed. Again. Let me now tell you, àwọn èèyàn tó ń rò pé n ta gbọ́ yìí ó special. I'm not saying it's normal, but it is not unnatural. Ó ń sọ̀rọ̀ ọkùnrin nìkan, gbogbo wa là ń bú ọba lẹ́yìn, gbogbo wa là ń bú jòyè lẹ́yìn, gbogbo wa là ń threaten ìdá àtó tá à ń sọ lẹ́yìn. Ṣé béèyàn ló ti ẹ̀ gbé jáde Rẹnu Ọmọkiri tó ní president wa gbé oògùn olóró, wọ́n mọ̀ ti sọ́dà ambassador lẹ́yìn ìgbà tó bẹ̀bẹ̀. Ṣé béèyàn làwọn olóyè táwọn ní tí àwọn èèyàn kan bá campaign àwọn ọmọ yìnbọn fún wọn látẹ̀yìn ni pé táwọn Tinubu bá jáde campaign wọ́n mà ti forgive wọn lẹ́ni. Ó ti forgive wọn lẹ́ni. To err is human. Ọlọ́run dẹ̀ ara àwọn nǹkan tó lọ́n wà tó permit but tí Ọlọ́run wà please with only divorce. Divorce ò yẹ kó máa wá. Best caller. Ìgbà tí tó ń fúnra rẹ̀ tó mọ̀ pé loyalist Fẹ́mi lòun. Ẹ jẹ́ ká sọ pé ìyàwó ò dágbére ńgbà tó fẹ́ tẹ̀lé tóun lọ síbi tó tóun lọ. Tí tóun bá jẹ́ loyalist kí ló dé tóun ò pé Fẹ́mi sẹ́yìn láti dé wọ́nù pé bọ̀dá Fẹ́mi. Ṣé ìyàwó yìí sọ fún yín bí ta lọ lẹ́ni? A máa ń lọ síbi báyìí ṣe fọwọ́ sí torí mi nífẹ̀ẹ́ kó lọ dẹ̀yìn kẹ́ bẹ̀rẹ̀ sí ní bá àti Táyọ̀ jà o. Ó kìpọ̀ ẹ̀ ní secret. Ó mẹ́tọ̀ pé òun pákẹ́jì ẹ̀ garnish ẹ̀ pẹ̀lú oríṣiríṣi rọ́. Ó ṣẹ̀ṣẹ̀ ẹ wo right up tó kọ lánàá ni o. Ó ṣẹ̀ṣẹ̀ wá gbé síwájú ọkọ tó pè njọ́ tẹ fẹ́ lọ. À ń lọ bí báyìí omi ìfẹ́ kó dàbẹ́ pé mo dá lẹ́yìn o. Èmi mo fẹ́ mú ìyàwó yín lọ àdúrà la fẹ́ lọ ṣe so that the husband will be in the know from the genesis of the whole movement. Thank you, Yami. But then nígbà tó débi tó máa la bo ìyàwó tó máa lọ gbé fún àwọn ẹbí ọkọ ẹbí ẹni pé ó lọ ń ṣoògùn sí wọn ó ti wá jẹ́ kó ti pẹ́ rẹ́gbẹ́ pé ibi tí mo mú wọn lọ ọ̀rọ̀ ọmọ ni ó wá débẹ̀ tán wọ́n wá lọ ń sọ̀rọ̀ ẹ̀kọ́ bá òun de ọkọ òun mọ́lẹ̀ ẹ̀kọ́
ìyá mi to show you that she is an enabler. ẹbí ọkọ ẹ̀yin náà gbé wo. ẹ wo even nu conversation yẹn ṣèbò ń rẹ́rìn ni enabler ni nínú conversation yẹn ẹni títí ẹ ti jóná ni. bẹ́ẹ̀ni. and ṣe rí advice wípé ẹ jẹ́ aṣọ́ra ẹ máa irú ẹ tẹ́ máa bá sọ̀rọ̀ is good but ṣá fẹ́ máa bógiri sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ni. ẹni tí ò lẹ́gbẹ́ láyé òní ní lọ́rùn àbára wa ṣe ká máa gbàdúrà pàṣírí irú àwọn èèyàn báyìí kó máa tú náà ní ká máa dúró tira wa but not to continue to look at the mistakes of people who are natural and who are reacting naturally to issues. ó gbé tiẹ̀ jáde kò fi pamọ́ kò dẹ̀ ní aburú kankan àárín gbogbo nǹkan tó sọ tó jẹ́ pé ó ní intent láti ẹ̀ ti jẹ́ kókó materialize. èèyàn ń sọ fún mi pé òun máa gbogbo tó fi dànù pátápátá ó kàn fi sọ̀rọ̀ ni kò dẹ̀ sí ìwà iná gbogbo wa là ń ṣerú eléyìí ẹni tó bá nímọ̀ pé òun ò bú ọba kò bú jòyè rí kò bú pírẹsidẹ́ǹtì kò bú gọ́vnọ̀ rí ẹlòmíà ní pé tó ń bá rí Tinubu báyìí ó máa fọ́ létí ni ṣé gbogbo yẹn náà ń kọ́. ọkọ ẹni lálárin fi ẹni ìyá ọkọ ẹni bàbá ọkọ ẹni lálárin fi ẹni wà láì. inú mi dẹ̀ dùn ọ̀gá bàbá wa ni ọ̀gá Bello màmá wa náà àti gbogbo ẹbí pátápátá ẹ gbà wá ni o ìfẹ́ la ní yín tá a fi ń dá sírú ọ̀rọ̀ báyìí o ìfẹ́ ni o ìfẹ́ yẹn Ọlọ́run wà nípa náà fẹ́ yẹn ṣé ẹ rí gbogbo sùúrù tẹ́yìn náà ti ṣe nobody is perfect o sùúrù tẹ́ ẹ ti ṣe ẹ tún bá wa ṣe mọ́ ni o ẹ jọ ẹ bá wa gbà á not àní lọ́wọ́ sí tútù yìgì àwọn ń ṣe àwọn tó máa sọ wípé if you don't agree àwọn mẹ́wàá láká tó máa. She asked, in fact, her presentation is worse on this matter. Onlowa fractalized gbogbo ọ̀rọ̀ yìí. From day one that you came out, you were talking on both sides and you were even eating adder on Tayo. You were eating adder. Bí ẹni tó bá jẹ́ tó ní làákà èèyàn tó fẹ́ kíjà ó parí tí ò fẹ́ kí lé ó tú bọ́n ṣe ń ṣe ni. Wéwò láká ń túlé ni. Ó fẹ́ kí gbogbo obìnrin ó wá. ẹ bá mi kọ́ dáadáa. Ó fẹ́ kí gbogbo obìnrin ó ní.